Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin wo lẹ lọ sun ilé Ìyá Osun? Torí téèyàn bá ya wèrè tán pẹ̀lú ẹni tí nǹkan ń sọ nínú ayé lénìí, téèyàn bá lọ ná páànù léwò presently bá ṣe ń sọ̀rọ̀ yìí ní gbogbo ibikíbi lágbàáyé, ẹni tó kọ́lé rí yóò mọ̀ pé gbogbo ohun tí ń jẹ́ nǹkan ara alé ló ti wọ́n. Àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹni tọ́lọ́run bá ní kọ́kọ́lé, orí ńlá lọ́lọ́run ṣe fún un, torí pé ilé ọ̀rọ̀ rọ̀ láti kọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ta ni nínú yín tó lọ finá sí ilé Ìyá Osun? Ìbéèrè ni o, kò fàjà o, torí pé gẹ́gẹ́ bí mùsùlùmí, ṣẹ̀ríà Islam ó la oríṣiríṣi ọ̀nà kalẹ̀, ọ̀nà tá a lè fi bá mùsùlùmí ara wa ṣe ṣẹ̀ríà là kalẹ̀. Ẹni tí kìí ṣe mùsùlùmí, ọ̀nà tá a gbà bá ṣe. Ẹni tí kìí ṣe mùsùlùmí níwọ̀ lọ́dọ̀ wa o, wọ́n ní ìwọ̀ lọ́dọ̀ wa o. Nínú ìwọ̀ tí ẹni tí kìí ṣe mùsùlùmí ní lọ́dọ̀ mùsùlùmí, òun náà ni al-ihsanu fi muamalati. Al-ihsan fi muamalati. Ìṣe dáadáa, kéèyàn ó ṣe dáadáa sí rẹ ẹni nínú àjọṣe, nínú ìbára ẹni ṣe. Ìṣe dáadáa sí rẹ ẹni ládùúgbò, ìṣe dáadáa sí rẹ ẹni láwùjọ, ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí. Téèyàn bá jẹ́ ẹlẹ́sìn kan náà, tó bá jẹ́ pé torí pé àwọn èèyàn jẹ́ ẹlẹ́sìn míì yàtọ̀ sí mùsùlùmí la fi lọ sun lé Ìyá Osun, ó yẹ kí ilẹ̀ Yorùbá ó ti dàrú tipẹ́, torí kìrìsìtẹ́nì ó ti sọná sí àìmọye ilé tó jẹ́ ilé mùsùlùmí, mùsùlùmí ó ti sọná sí àìmọye ilé tó jẹ́ ilé kìrìsìtẹ́nì. Àwọn tán wá jẹ́ bàbá wa lánàá tán jẹ́ léégún, àwọn tán jọ lọ́ya, àwọn tó jó ní Ṣàngó, tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn padà dàáfà lénìí, tó jẹ́ pé àwọn tàná wọ́n mọ làákàyè, wọ́n mọ ikímọ̀ tí wọ́n fi bá àwọn eléégún àná ṣe, táwọn ọmọ wọn fi kéwú. Àwọn ẹni àná, àwọn wòlíì Ọlọ́run tàná, wọ́n mọ ikímọ̀ tí wọ́n fi bá àwọn oníṣàngó, àwọn ọlọ́ya, àwọn ọlọ́sùn àná ṣe, tó fi sọ pé gba ọmọ mi. Ìkánú àwọn àfáà wa kan, aláàjì wa ọ̀nà òdodo, wọ́n ń bẹ níbí, wọ́n lọ síbi wàlímọ̀ kan ní Ifọ̀ nínú oṣù tó lọ yìí, ní December ọdún tó lọ yìí. Alhaji Gani Asa lórúkọ àfáà yẹn nílùú Ifọ̀, Faharuli Alami nílùú Ifọ̀ ni àfáà yẹn wà. Ó dẹ̀ ṣe wàlímọ̀ fún ọmọ kírísítẹ́nì mẹ́ta, ọmọ kírísítẹ́nì mẹ́ta. Ó ní bàbá ọ̀wẹ̀wù ni wọ́n gbàgbé fún kíní sí wọn. Ọmọ kírísítẹ́nì mẹ́ta, àwọn ni wọ́n lọ ṣe rọ́ìdù níbi prógrámù yẹn, náà lọ darí ètò yẹn nílùú Ifọ̀. Ọmọ kírísítẹ́nì mẹ́ta ló ṣe wàlímọ̀. Bàbá yẹn pásítọ̀ ni o, bàbá àwọn ọmọ yẹn pásítọ̀ ni bàbá yẹn o. Bàbá yẹn dẹ̀ ń ṣe pásítọ̀ rẹ̀ lọ dìsìn o. Ó ń ṣe pásítọ̀ rẹ̀ lọ àkọlà. Bẹ́ẹ̀ ni Alhaji wa Abdulgani Faruli Alami ní Ifọ̀, Alami Gani Asa, kìrìsìtẹ́nì mẹ́ta, ọmọ kìrìsìtẹ́nì mẹ́ta tó yẹ pé pásítọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Pásítọ̀ kan tẹ́ jẹ́ mẹ́ta, ọmọ mẹ́ta ni wọ́n ṣe wàlímọ̀. Náà ṣe wàlímọ̀ ní wàlímọ̀ tá a parí láago kan òru. Aago kan òru la parí rẹ̀ ní Ifọ̀. Aago kan òru látara ìmọ̀yàn bá ṣe tí ń bẹ lára Faruli Alami Abdulgani Asa. In ló mú pásítọ̀ yẹn aláwù kọ́mọ wọn lọ kéwú tí ẹ sì dàáfà àti ẹsẹ̀ wàlímọ̀. Kéwú ń bọ́ lẹ́nu. Pásítọ̀ náà ná owó bí ìgbà pé ó ṣe wà lóòótọ́ orí ni fún ìdùnnú. Kí ni pírọ́blẹ́mù yín tẹ́ẹ̀mọ̀yàn bá ṣe? Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó lọ́n fi iṣẹ́ rán, báwo ló ṣe jíṣẹ́? Àti bàbá tó bí bàbá tíá, jáwéjáwé ẹlẹ́bọ ní ẹ́. Pọ́nbélé wá sí kan làwọn àfáà kan ṣe fún wọn náà. Tírú ẹ̀ tí ẹ bí àwa fi rọ̀, táwọn tí ẹ bí àwa fi fà wá síbi ibi kíkọ́ àlùkùrán. Kí ni pírọ́blẹ́mù wa náà? Ọmọ yẹn ti dàáfà àgbà tí ń kọ́ ọmọ kéwú. Àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n ti dàáfà àgbà, àwọn pásítọ̀ làwọn bàbá wọn. Pásítọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ó dẹ̀ sí wàhálà. Ìṣesí kan, ìwà ni àfáà yẹn, ni àwọn pásítọ̀ yẹn rí lára àfáà yẹn o. Kì í ṣe pé àfáà yẹn bọ́ sádùúgbò wa ń sunlé kírísítẹ́nì, tàbí ń bá wọn kírísítẹ́nì jà, tàbí ó lọ sunlé máwọn ẹlẹ́bọ lórí. Ṣé èèyàn kan lè sunlé mẹ́lẹ́bọ lórí kọ́ wá expect pé ẹlẹ́bọ yẹn ó máa gba Islam? Ẹ dákun, kí là ń ṣe léyìí fún?
kí la ń ṣe léyìí fún ẹ̀yin agbófinró ẹ̀yin commissioner of police a pè yín tá a bá jáde lórí ọ̀rọ̀ eléyìí a ṣàbòsí ni torí pé téèyàn kan bá fi ìnira kan mùsùlùmí a máa jáde ẹnìkan ò ní fi ìnira kan mùsùlùmí ká dákẹ́ so tí ìnira bá wá kan ẹlòmíín náà tó jẹ́ Yorùbá ọmọ ìyá wa táàjọ ṣẹ̀sìn kan náà ọmọ ìyá wa ni ìran dà wá papọ̀ ẹ̀sìn ni ò dà wá papọ̀ tí ìnira wá bá wá kanrú ẹni bẹ́ẹ̀ torí pọ́yà sínú ẹ̀sìn míì tá a dẹ̀ mọ̀ pé Islam kò preach kò sọ fún wa pé ká sun lé mọ́ ẹni tó ń ṣẹ̀sìn mi lórí o Islam sọ pé ká pa ẹni tó ń sin ẹ̀sìn ẹni tó wà nínú Islam tẹ́lẹ̀ tó wá ń sin àgàbàgebè tàbí tó kúrò nínú ẹ̀sìn Islam ní Islam dẹ̀ la àwọn ọ̀nà tán lè gbàgbé ìjìyà kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ pé Islam ẹ̀sìn ó dúró lórí ẹ̀sìn títí ẹ̀ pé ẹ̀sìn tèmi ń sin lélẹ́yìí o Islam ní ká ní wọn lára gbogbo ogun tí òsínlá Muhammad jà pátá wọn wá gbogbo tí ni o ẹ nípa aṣọ ìtànkàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa òkè Hud kì í ṣe pa aṣọ pé kán bọ òkè Hud o nílùú Mẹ́kà o àwọn èèyàn ń lọ sálámà sí àwọn òkú tí wọ́n kú lójú ogun tí wọ́n ṣe sí ẹ̀bá òkè yẹn ni o ogun tí àwọn aráàlú Mẹ́kà tí wọ́n gbé ti ànábì torí pé wọ́n fẹ́ pa tó sá sísá tó sá lọ́lọ́run fi sọ pé tán bá fẹ́ pa ọ́ ìwọ náà dìde ogun sí wọn má jẹ́ ká pa ọ́ àwọn ọ̀tá náà kọ́kọ́ ń gbógun ti ànábì kánàbì náà tó máa dìfẹ́ǹdì ara rẹ̀ o ànábì ń dìfẹ́ǹdì ara rẹ̀ ni o gbogbo ogun tá ànábì jà pàápàá ó dìfẹ́ǹdì ara rẹ̀ ni o àwọn tí wọ́n lé kó lu Mọ́kà wọ́n tó fẹ́ wá ka mọ́lù Mọ̀dínà ìlú Mọ̀dínà ló ní òkè Húdù wá o tó bá jẹ́ pé ànábì jẹ́ oníjẹ̀gbọ́n ni tànábì bá jẹ́ troublesome ni ìlú Mẹ́kà ló yẹ kó ti máa bá wọn jà lọ́yọ̀ tó bá wọn gbogbo wàhálà tànábì fà gbogbo ìjà tànábì jà gbogbo ogun tó jà ìlú Mẹ́kà ló yẹ kó gbóyin ó ti wáyé ṣùgbọ́n òṣèlá Muhammad kì í ṣe troublesome kì í so ní wàhálà èèyàn ó sá fún wọn ló fi wá dé ìlú Mọ̀dínà àwọn tán lé ànábì nílùú Mẹ́kà wọ́n tún wá ń tírèsì ẹ̀ wá lápé àlẹ́ pípa lápá ó wọ́n wá tún wá bá nílùú Mọ̀dínà lọ́n fi wá sọ pé àṣejù yẹn pọ̀ ọ̀yá ìwà ànábì tán bá ti dé ìwọ náà má kàwọ́ gbéra ìwọ náà tán bá ti fẹ́ pa ọ́ fèsì wọn kó dìfẹ́ǹdì ara rẹ̀ ogun I'm defending myself lànàbì bá wọn jà o òṣèlá Muhammad kọ̀ọ̀kan jí nílùú kò sí tàn ká tó lè sọ pé ńgbà tánàbí wà nílùú Mọ́kà ànábì wá rán àwọn sàbí ní kọ̀rọ̀ pé ká lọ máa sanlé mọ́ àwọn kèfèrí lórí lè rí èèyàn mélòó ni ànábì sanlé mọ́ lórí ẹlẹ́bọ mélòó ni ànábì ló sunlé rẹ̀ ẹlẹ́bọ mélòó ni ànábì lọ sunlé òsà rẹ̀ gan. ẹni tó pa Sayyidina Hamza lójú ogun Uhud tó pa Sayyidina Hamza àlò tó ń gba Islam ànábì tún sọ pé ó sì tún gbà kó gba Islam lẹ́ni tó lọ́n fi Islam ràn wá bá wa ó lóun fẹ́ gba Islam sọ yẹ kánàbí ọgbà ó yẹ kánàbí ọgbà pé yàrá ó gbọ́dọ̀ gba Islam ó yẹ ẹmú ẹ pa irú ìwọ ìkọlọ yẹ kó gba Islam ànábì òṣìṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam kọ̀ fún Sayyidina Hamza láti gba Islam o kọ̀ fún Sayyidina Hamza láti gba Islam o ta wá nìwọ ta lẹ́yìn tẹ wá tòru ẹ fòru bojú ẹ dẹ̀ lọ sunlé ìyá òsà ẹ lọ sunlé ìyá ọlọ́sùn sọdá bẹ́ẹ̀ ẹjọ́ kan ò ní jẹ́jọ́ ara ẹni ká mọ̀mọ̀ dá o ẹjọ́ kan ò ní jẹ́ ẹjọ́ ara ẹni ká mọ̀mọ̀ dá o àwa akọ̀wọ̀ sí paramọ́lẹ̀ títí wá kọ̀wọ̀ sí ṣùgbọ́n akọ̀yàn jẹ́ o àdẹ̀ní dúró lórí àbòsí láíláí mí ìdẹ́ni báyàn gan lórí àbòsí láíláí mí nítorí pé báyàn mọ́ jẹ́ mùsùlùmí torí pé àwọn mùsùlùmí àwọn so torí ẹ̀ ló fi láti sọ pé káwọn ọlọ́pàá commissioner of police kàn ṣe wádìí fínífíní pé ó lè má ṣe àwọn mùsùlùmí ṣùgbọ́n tó bá padà jẹ́ pé mùsùlùmí ni àwọn àáfàá kan ló dán wò kàn rán wọn lẹ́wọ̀n ni o kàn rán wọn lẹ́wọ̀n ni ìdájọ́ òdodo ìdájọ́ tó bá yẹ kàn ṣe fún wọn ni ṣùgbọ́n kàn ṣe wádìí kẹ́lẹ́sì ò má bàa jìyà kí àwọn ọlọ́pàá kàn ṣe wádìí fínífíní ṣùgbọ́n gbogbo ẹni tí ajé ìwà àbàjẹ́ yẹn bá símọ́ lórí kódà kọjá àfa àtọmọ mi títí ó yẹ kó ṣẹ̀wọ̀n rẹ̀ kọ́dẹ̀ kọ́lé mi wọ́n á ṣẹ̀wọ̀n wọ́n á dẹ̀ kọ́lé mi fún ya yẹn torí pé inú ilé rẹ̀ ní tí ń ṣe kì í ṣe wájú ta bàbá ńlá bàbá ẹnìkan ní tí ń ṣe ilé rẹ̀ ní tí ń ṣe ẹ̀ṣẹ̀ tó sì ń dá kódà sọ̀rọ̀ ẹnìkankan ọrùn ara rẹ̀ ló ń dá sí. mani amela sọ́ọ̀lì hanfàlì náfsì ìwà mani àṣà àfà àlẹ́ ìyá
wà máa rọ̀ búkà bí sọ̀lá mẹ́lẹ́lẹ́ àbídì ẹ̀ṣẹ̀ tó dá tí ń dá Ọ̀ṣun tí ń ṣe ẹbọ tí ń ṣe òun ló ní nǹkan rẹ̀ òun ló ní kọ̀ọ̀kan sáàbà kan tí ó bá jìyà rẹ̀ òun kálukú òròjọ́ tiẹ̀ wájú Ọlọ́run what is your own problem síjà Ọlọ́run náà lẹ́gbẹ̀ títí tẹ́ fi lọ sọ lé ìyọ́ lọ́sùn abẹ́ ìgbìjà ara yín ìjọ Ọlọ́run kọ́ lélẹ́yìí tẹ́ gbè yìí o ìjọ Ọlọ́run kọ́ lélẹ́yìí tẹ́ gbè yìí ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀ ìjà Ọlọ́run kọ́ lélẹ́yìí tẹ́ gbè yìí ìjà ara yín lẹ́gbè yìí ìjà ara yín lẹ́gbè yìí ṣe bọ́lọ́run rí pé ń sọ̀sán kí ló dé tọ́lọ́ yẹ kọ́lọ́run parẹ́ fúnra rẹ̀ nínú àwọn ó yẹ fúnra Ọlọ́run ló yẹ kó pààyà ọlọ́sùn rẹ̀ fúnra rẹ̀ mọ iye ẹ̀sìn tí ń bẹ lórílẹ̀-èdè tí ń bẹ káàkiri àgbáńlá ayé ni kí ló dé tọ́lọ́run wo gbogbo wọn níran tí ò pa wọn rẹ́ fúnra rẹ̀ ìyẹn ni pé ibi Ọlọ́run fẹ́ tó ní kálukú sí lótòsí ni inna sa'yakum lashatta iṣẹ́ tí táyé ṣe tó fi dèèyàn tí wọ́n bá lọ máa ṣe aṣọ ọ̀rẹ́ ọmọ pọ́n lẹ́yìn ni ibi Ọlọ́run fẹ́ tó ní kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi ó wu Ọlọ́run kó tó èmi sí ló tó mi sí ni ẹnìkan òde lágbára kó yí mi padà ńbẹ̀ bẹ́ẹ̀ gan sọ pé mo fẹ́ yíra mi padà kò lè rọrùn fún mi ibi Ọlọ́run tó pastors ló tò sí ni bẹ́ẹ̀ wàásù fún ọdọ̀la kò lè gbọ́ ibi Ọlọ́run fẹ́ tò sí wọn ẹnìkan òde lè yí lọ́kàn padà lẹ́yìn ìdáyà Ọlọ́run àyàmáyé tó ti sọnù ṣé wàásì ní fìyàn mọ̀ náà ni ṣé wàásì ṣe báwọn èèyàn sí ló ń fi bẹ̀yẹ ìdáyà Ọlọ́run èèyàn fi mọ̀ làǹtàdì mọ̀ ní àbàbà Ọlọ́run dídí sọ fáànà bí ni làǹtàdì mọ̀ ní àbàbà nígbà táwọn ẹbí tó tí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí tó fẹ́ kú àyè bàbá ànàbì sẹ́gbọ́n bàbá ànàbì àbúrò bàbá ànàbì tànàbì ń pe kẹ́límà sí lẹ́nu torí pé ó fẹ́ràn ànàbì gan ìsìlámù Muhammad náà dẹ̀ fẹ́ràn rẹ̀ pé bí bàbá yìí ṣe wá fẹ́ràn mi tó tí máa ń dìfẹ́ǹdì mi lọ́dọ̀ àwọn kèfèrí kọ́dẹ̀ wà kọ́lọ̀ nífà kó kú sínú Islam ó lè bá wọ àlìjẹ́nà ó wá ń pọ̀ kàkà kú ànàbì wá jókòó tì létí bẹ́ẹ̀dì torí nínú ṣẹ̀rẹ́ Islam èyí tó bá ti ń pọ̀ kàkà kú a gbọ́dọ̀ jókòó tì mùsùlùmí tó dàkàn mọ́ ó jókòó tì irú ẹni bẹ́ẹ̀ létí bẹ́ẹ̀dì nígbà tí èèyàn bá ń hún rírà kú tí ọtí ikú ń pa tí èèyàn bá ti ń sọ àwọn èdè kan ẹni tó bá wà lórí àìsàn ọlọ́jọ́ pẹ́ tẹ́ bá ti ń sọ àwọn èdè kan títí ń sọ pé ráfì àtùmọ̀rè ẹ wá wo bàbá mi láti ẹjọ́ yìí tó ti wá ń sọ àwọn yóò wá máa sọ àwọn èdè kan tí ó jẹ́ pé òun nìkan ló máa understand ẹlòmíì ò ní understand ẹ̀ mọ́ ìyẹn ni pé ó ń rírà kú ó ti ń rí ibi tí ń lọ ìgbà yẹn ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó jẹ́ ẹni yóò wá máa pe kẹ́límà sí lórí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu pé la ilaha illallah ò lè yóò wá máa wí létí ẹni yẹn títí ẹni Ọlọ́run bá fẹ́ ṣàánú yóò rí wí kẹ́límàtù ṣàhádà ni ànábì wá ń pè létí àbúrò bàbá rẹ̀ yìí pé la ilaha illallah la ilaha kò àbúrò bàbá rẹ̀ ò rí wí o nígbà ọ̀yá tó ànábì ní mo ní kẹ́ ẹ wí tí mò ń wí ó tún ní kí n lo ní kí n wí ìyẹn ibẹ̀ ní ayé alukuran ti sọ̀kalẹ̀ fún ànábì Muhammad pé rẹ́ Jibril lọ sọ ànábì pé Ọlọ́run ọba wàlákínà láàyè adìmọ̀ yàṣà Ọlọ́run ní fọ̀nà mọ̀ yẹn tó o ṣe bá fẹ́ fi mọ̀nà ni ọ fẹ́ làkú ọ fẹ́ yọ ọ fẹ́ sọ di mùsùlùmí ọ lágbára kó o sọ yẹn di mùsùlùmí Ọlọ́run nìkan lọ́ba tí ó lè sọ yẹn di mùsùlùmí. so sísun ilé ìyá Ọ̀ṣun ṣe bí lọ́ máa sọ ìyá Ọ̀ṣun di mùsùlùmí ṣé sísun ilé ìyá Ọ̀ṣun gbogbo ilé ìtẹ̀sí yìí ẹ̀kàn tó ń léèyàn kó nu ẹ̀sìn ni ẹ̀kàn tó ń kó ìkórìíra ẹ̀sìn Islam sí àwọn kan lọ́kàn ni because ẹ ti ń jẹ́ káwọn èèyàn máa fojú wo Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn kan tó ń fagídí múyàn Ọlọ́run dẹ̀ sí sọ fún anú Al-Qur'an pé lá ikraha fi dín kọ́dítà bá yánà rúṣídù mínà lè gá yìí ìfipámúni ṣe ẹ̀sìn Ọlọ́run ní kò sí fún ẹnì kẹ́kẹ́ nù yín ẹ gbọ́dọ̀ fipámúyàn ṣe Islam ẹ gbọ́dọ̀ fipámúyàn sí ẹ̀sìn kankan àti fi ọ̀nà mọ̀ àti fi hàn yín àti fi ọ̀nà tí ì sí ọ̀nà mọ̀ àti fi hàn yín ẹ jẹ́ kó ní kálukú orin ọ̀nà tó bá wù ú. àwọn tí wọ́n lọ sún lé Ìyá Ọ̀ṣun yẹn tó bá jẹ́ pé lóòótọ́ mùsùlùmí ni wọ́n fẹ́ kéré bá Islam ni òfin gbọ́dọ̀ take course lórí wọn òfin gbọ́dọ̀ take effect òfin gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí wọn kí wọ́n make sure pé wọ́n arrest gbogbo wọn kádẹ́jẹ́ wọ́n gbọ́dọ̀ kọ́lé mi fún Ìyá Ọ̀ṣun wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n rẹ̀
wọ́n gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n rẹ̀ torí pé wọ́n ṣèdájọ́ lọ́wọ́ ara wọn kódà tí Iya Osun bá sì kankan tí ọ̀dà nínú ìlú àwọn kan náà ṣèdájọ́ sáwọn jẹ́ àwọn wà nínú àwọn oníṣẹ̀ríà ni àwọn tán já ṣáájú ẹ̀sìn téèyàn kọ́kọ́dà kéèyàn kan ó ṣe nǹkan kan nínú Islam tàbí nínú ìlú tó bá jẹ́ ìlú tó ti ń lo ṣẹ̀ríà àwọn aṣáájú ẹ̀sìn àwọn náà decide irú ìdájọ́ tó bá tọ́ sí ẹni yẹn sáwọn aṣáájú ẹ̀sìn nílùú Ìlọrin náà sọ pé ká lọ sùn lé Iya Osun sọ́ba Ìlọrin lọ́rán wọn ọba Ìlọrin kọ́ lọ́wọ́ rán wọn. sọ́ba Ìlọrin lọ́rán wọn tí ní tán lọ sí yẹn sáwọn àwọn àhímọ̀ nílùú Ìlọrin náà rán wọn ní tán lọ sí yẹn because àwọn àhímọ̀ nílùú Ìlọrin ọ̀jọ̀gbọ́n ni wọ́n onílàákàyè ni wọ́n mọ̀ pé wọ́n à ní ṣe tí òfin ẹ̀sìn ò tẹ̀lé wọ́n à sì ní ṣe tọ́lọ́run ọba ọ̀fẹ́ ẹ ti ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ti ń fi affect ìjọmọnìyàn láàrin ara wa. Iya Osun Yorùbá ni ṣé ká sọ pé torí pé Iya Osun jẹ́ Yorùbá táwọn tó wà nílọrin ti ń claim pé Fúlàní láwọn lọ́jẹ́ kélé ìṣẹ̀lẹ̀ ni àbí kí ló fà á. ẹ má jẹ́ àkó ẹrẹ̀ bá Islam mọ́ látara kabakaba rédèrèdè àti rándanrandan tí àwọn kan fi Islam bójú ṣe ìkẹrẹ bá Islam òun ni ká sọ pé à ń jà fún Islam ká máa ba yé àwọn èèyàn jẹ́ ká máa ba dúkìá àwọn èèyàn jẹ́ ìkẹrẹ bá Islam ni. ìkẹrẹ bá Islam ni tí àwọn èèyàn tí gbogbo àgbáyé bá máa sọ Punch ti gbé àwọn news ti gbé wọn à ní dárúkọ àwọn tí wọ́n lọ sun lé ìyá yẹn orúkọ Islam ni wọ́n á fi máa sọ̀rọ̀ wíyàrá gbogbo wa ò rí bákan náà gbogbo wa ò rí bákan náà náà how come àwọn kan kàn rò pé ilé Iya Osun sísun òní solution láti pé kí ìyá yẹn ọmọ sọ̀sọ̀ mọ́ tẹ́ bá gbà tọwọ́ ọmọ ṣé lè gbà tọkàn ọmọ ni ṣé lè gbà tọkàn ọmọ ni ṣé gbogbo ẹni tí kírun la kírun ni gbogbo ẹni tí lọ mọ́sálásí ṣe lọ́gbà fọlọ́ ni ṣé gbogbo ẹni tó ń lọ mọ́sálásí ṣé gbogbo ẹni tó gbà nígbàgbọ́ nínú kálímátù ṣáádà lẹ́sẹ̀ bọ́ gbàgbọ́ fọlọ́ ni lọ́gbà lọ́lọ́kan ni. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀yin àwa ọ̀dọ́ nílùú Ìlọrin ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn tí wọ́n sún lè yá yìí wọ́n àbẹ̀rù Ọlọ́run rárá o wọ́n àbẹ̀rù Ọlọ́run rárá o ẹni ọba kọ́lé rí tọ́dẹ̀ mọ iye tán ta sìmẹ́ǹtì tọmọ iye tán ta páànù tọmọ iye tán ta gi tọmọ iye tán tàṣó yóò rò lẹ́ẹ̀mejì kó tó sọná sílé ẹni ẹlẹ́ni o ọmọ àrò lẹ́ẹ̀mejì mo rí fídíò yẹn àánú ìyá yẹn ṣe mí o wọ́n gbọ́dọ̀ wá àwọn tí wọ́n lọ sun lẹ́yìn ìyá yẹn wọ́n gbọ́dọ̀ wá wọn rí kan wá wọn kan ẹ̀yin ìjọba ẹ dákun Islam kọ́ lọ́rọ́ wọn o ẹ wá àwọn èèyàn yìí kan ẹ wá wọn kan àwọn tí wọ́n lọ sun lẹ́yìn ìyá yẹn ẹ wá wọn kan ẹ dẹ̀ make sure pé wọ́n gba owó tí ìyá yẹn ó fi kọ́lé mi àwọn ẹbí wọn san àwọn yẹn náà àwọn tán dẹ̀ sun lẹ́yìn ẹ make sure pé jìyà fún wọ́n gbọ́dọ̀ jìyà ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè tó bá mú wọn tán tó bá yẹni tó bá rán wọn kó lọ pàdé wọn ní kóòtù kó lọ sọ ní gbangba pé èmi ni mo rán wọn o kó lọ sún lè Iya Osun téèyàn kan bá gbé ẹsẹ̀ kan wà àdúgbò tá a fẹ́ kó ṣe ọ̀nà yẹn sísunlé rẹ̀ lẹ́bi sọ fún pé kọ́mọ̀ sẹ̀sìn yẹn mọ́ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Ọlọ́run bá òní ẹ bá wà lórúkọ jẹ́ o ẹ má bà Islam lórúkọ jẹ́ o ẹ ti fẹ́ bà Islam lórúkọ jẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó dáa tán yányán ni káàkiri àgbáńlá ayé ẹ̀sìn tí yóò sẹ́rí kẹ́sìn kankan tèmi lè fi wí lọ́dọ̀ tèmi ni so tẹ́lómi náà bá fẹ́ ròyìn ẹ̀sìn rẹ̀ kó ròyìn ẹ̀sìn rẹ̀ àní láti bà ẹ̀sìn ẹnìkan jẹ́ ká tó tún ti ẹ̀sìn títí wá sí ìwà wa oní ò indicate olọ́ máa sọrú ẹ̀sìn tá à ń sìn ìnáka làálà kólókìlásìm ìwà lọ́lọ́run yorùyìn ànábì náà gbogbo ìmẹ́rin Sayyidina Abubakar Sayyidina Umaru Sayyidina Usman buna Afani gbogbo àwọn sọ̀hábàlà ìkram yẹn kí lè rí pọ́n pé ànábì ti níwà kọ́lọ́n tó fún kọ́lọ́n tó ránṣẹ́ ànábì ti ní ìwà kọ́lọ́n tó rán níṣẹ́ torí pé ọba ti máa ń tọ́ fẹ́ lò fún kó tó rán níṣẹ́ ó ti kọ́kọ́ pé àwọn ẹwà kan ń bẹ tó yẹ pé tí ọba ti sí lára èèyàn olórí ibú lèèyàn nínú rẹ̀ níwà wà nínú rẹ̀ ó ní ìwà wà ẹni tí ọba ti níwà gbogbo ohun tí ìbàjẹ́ ẹgbẹ́ tó wọ́n sọ pé àparí inú wa kọ́mọ̀ bá tòde wa jẹ́ ìwà níjẹ́ bẹ́ẹ̀ obìnrin sọ̀wà nù wọ́n ní olóhùn olórí ọkọ
wọ́n ti mọ̀ pé àwọn bàbá wa gbọ́n púpọ̀, wọ́n ti mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè sọ ìwà nù nínú ayé rẹ̀ tí ó rí ibùjókòó tí ó ra àyè gbé tí gbogbo bí ó bá gbé ọ̀rọ̀ rùn fún tọkùnrin tó bá jẹ́ni tí ò ní wà yóò tí ó máa pariwo pé àwọn èèyàn ń kórìíra wọn. Ìwà lọ́ba àwúre o, ìwà lọ́ba àwúre, ìwà lálẹ́ fi tún ẹ̀sìn Islam ṣe, ìwà lálẹ́ fi pe àwọn èèyàn sẹ́sìn kì í sọ̀rọ̀ ẹnu. Tó bá jẹ́ àfọ níwà sí tó ọba níwà orí ẹ̀ dàrú, àwọn èèyàn ò ní gbọ́rọ̀ ẹnu rẹ, ìwà rẹ ládùúgbò náà fẹ́ wò náà fẹ́ mọ̀. Àfáà wa Gani Àṣà ta ní bẹ nífọ̀ tó ṣe wà nímọ̀ fún ọmọ pásítọ̀ mẹ́ta ṣẹ̀ṣẹ̀ bí wàásì ti ń ṣe lórí ilẹ̀ pásítọ̀ fi kọ́ ọmọ fún un ni ìwà rẹ̀ ni wọ́n study ìwà rẹ̀ pé irú èèyàn wo lélẹ́yìí ẹni ìṣe wá dáa tó báyìí torí pé ẹni tá a bá fẹ́ kọ́ ọmọ ẹni ọjọ́ là á máa fọmọ́ fún. o lè ró lórí ibú ńlẹ̀ kó o fún ọmọ rẹ lọ síbẹ̀ pé kó lọ kọ́ṣẹ́ tó bá rí èèyàn kan tó jẹ́ pé 419 ni ọlọ́pàá máa wá gbé lójoojúmọ́ tó dẹ̀ mọ́ṣẹ́ dáadáa o ò ní mọ́ mi ẹ lọ síbẹ̀ because wàá gbé olórí ibú lélẹ́yìí o mi ò lè jẹ́ káwọn ọlọ́pàá kó ọmọ mi mọ́ eléyìí. irú ilé ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàdẹ dákẹ́ àdẹ sọ̀rọ̀ táwa náà bá sọ̀rọ̀ ayé alábòsí nìyẹn náà so ìgbà tí èèyàn kan bá wá fi ìlera kan mọ̀ sílẹ̀ ìlú wọn wà jáde àwọn àmọ́ sọ abẹ́ kalágbájá o wọ́tọ̀ ọ̀dà sáì ẹni tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe ìyọ̀lẹ́ ẹni tí ò ní Islam tí kò ní nǹkan mí ni tí kò ní nǹkan tó tí Ọlọ́run fi kó gbogbo wa papọ̀ ní. Bọ́ọ̀lù kẹ́lẹ́ speaking the same language bọ́ọ̀lù kẹ́lẹ́ láàrin àwọn ọmọ kóòtù òbúre pé Yorùbá wọ́n gbé kóòtù bí káàlẹ́ léde awalawa ní Saudi yìí ìyá kan sọ̀rọ̀ ní jẹta ní òru ìjẹta mọ́jú máa lọ àwọn bàbá wa wá ń wá kiri so wọ́n pàdé àwọn èèyàn kan nínú haram pé àwọn èèyàn yẹn lọ níwájú wọn wọ́n wá ń sọ Yorùbá wọ́n wá òkè àwọn Yorùbá náà làwọn eléyìí ṣùgbọ́n tí wọ́n ibi tó ti rí àwọn èèyàn yẹn wọ́n ẹ̀ṣẹ́ ìfáwọn léyìí bí Yorùbá rẹ̀ Yorùbá èdè wa tí àwọn yẹn ń sọ wọ́n jẹ́ kí lè lọ kọ̀ọ̀kan tí wọ́n pe ẹ̀dá kan ìyá kan náà wà àwọn yẹn náà wọ́n lé tẹ̀sí wọn bìbọn wọ́n ti pé elédè mi làwọn eléyìí wọ́n wá dúró wọ́n wá àti ìpínlẹ̀ àwa ti wá àmọ́ ibi tí ìyá yẹn lè wá gàgà wọ́n lè jọ sọ̀rọ̀ torí pé wọ́n rí pé àwọn ilé wọ́n jẹ́ elédè mi wọ́n jẹ́ kán lè lọ confront wọn pé ẹ dákun irú èèyàn báyìí nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ o ìyá báyìí láwọn wá o Ọlọ́run padà jẹ́ ká rí ìyá yẹn o lánàá o àpadà rí àti rí ìyá padà o. Speaking the same language is a bond that bonds Yorùbá together. Assalamu alaikum ṣé ẹ ti ń gbọ́ mi ṣé ń gbọ́ mi.
so kọ́lọ́run bá ó ṣe dáadáa fún wa, Ọlọ́run lè fi wálẹ̀, ká tún máa padà, ká tún máa wá torí wé àwọn èèyàn complain nípa sáǹdì yẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.